Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin, ìjọ̀gbọ̀n lé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyé Akin tí mo bá ròde, àfijú ni, kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan, ká ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyé Akin, Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyé Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ gẹ́yàn wọṣẹ́. Tèmi ni yóò gbà, tèmi ni yóò mú. Màá lù ọ́ o, màá lù ọ́ o, màá lù ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún, security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tèmi. Òun Èyé Akin, fine fancies, wọ́n ti jọ lẹ́pọ̀. Èyé Akin, onítèmi, adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, yèyé ò ní lè sùn wó. Mọ́ yọ̀ fẹ́ mọ̀ mi. Bọ́mọ ò bá jẹ, yèyé ò ní jẹ. Ọ̀gá mi. Àdìgúndìgùn. Ọ̀gá mi. Àdìgúndìgùn. Olóyè àfihàn. Lọ́ọ̀yà. Àdìgún báwo kí ló ń ṣẹlẹ̀? Mo lè ọ̀gá mi, mo try. Update wo ló wà lẹ̀? Àwọn ọmọ ẹ̀lẹ́ ń kọ́ ẹ. Ọ̀gá mi lọ́mọ ẹ̀lẹ́ kankan. Mi gbọ́. Mo lọ́mọ ẹ̀lẹ́ kankan. Ẹ̀wọ̀n pé ẹni tó bá ń bọ́, gbogbo ọ̀rọ̀ tó máa bọ́ ajá. Àdìgúndìgùn. Ọ̀gá mi. For sure. For real. Àwọn ọmọ tí wọ́n rí tí wọ́n mọ̀ pé I see I will not talk. Mo rí gbogbo bóyá ń lọ. Ìwọ. Ó dẹ̀ sọ pé o ti marry nílùú yín. Actually ọ̀gá ẹ máa ń ro bẹ́ẹ̀ ní ṣe rí mọ́tò àwọn ọmọ yẹn náà tó bá kàn kọjá bí i nǹkan kí wọ́n dẹ̀ kí mi gbọ́ official security káde bọ̀dà wa lọ́wọ́ káde move on àti pé ibi tí àwa ti wá wọn ò fi nǹkan mẹ́rin tọ̀ wá. So nǹkan tó ń try láti sọ pé alágbèrè ni mi. No ọ̀gá mi o ẹ̀pẹ́ tèmi bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí mò ń sọ pé ẹ̀fíta iṣẹ́ àgbèrè nìyẹn but the thing is ọ̀dọ̀ wá ń sìn yìí ó ní àwọn bíríngì kan tí wọ́n fún wa actually ọmọ tẹ bá fẹ́ fẹ́ lọ́dọ̀ wa nífẹ̀ẹ́ tèmi ti wá ẹ ní rí ọmọ yẹn sometimes ẹ ní mọ ọmọ tẹ fẹ́ fẹ́ gan àwọn parents wa wọ́n máa ń ṣe àwọn findings bóyá ilé àwọn ọmọ yẹn bóyá wọ́n ní wárápá ń bẹ̀ tàbí wọ́n ní gángan tàbí wọ́n ní àbísínwín tàbí àbí ní wárápá torí ọmọ mi tẹ́ bá lọ check ilé wọn sìn yìí tẹ́ bá ti lọ marry bẹ́ẹ̀ yẹn ti ní problem nìyẹn and also ọmọ tẹ́ bá máa fẹ́ gan fúnra yín lẹ máa já nylon ni. Nylon. Gbogbo ọmọ tó wà lókè pátá lọ́dọ̀ wa nífẹ̀ẹ́ a máa ń fi ọmọ tọrẹ tó ń tẹ̀lé díẹ̀ ni. Jọ mo kàn fẹ́ béèrè nǹkan mi lọ́wọ́ ẹ̀ ọmọ mélòó gangan ló ní. No mi tí ì bímọ ìyàwó tèmi tó fẹ́ fún mi sìn erastan Àbẹ̀kẹ́ orí ò rẹ̀ rù ni erastan even kí tó kúrò nílé gan mi ì tí ì fọwọ́ kàn ó di ọjọ́ wedding understand tàbí máa bí ó máa fẹ́ ṣe wedding Àdìgún báwo ló máa rí inú suit. ní wàá ń wọ suit lọ́dọ̀ wa àbí tí ajá la máa dé àwọn ọ̀rẹ́ mi máa wá pọ̀ irú àwọn olóòrẹ́ mi kan malians ẹ̀gbọ́n mi náà Bímbọ́ understand àǹtí mi Dúpẹ́ Táyé àbúrò mi and also. ok àǹtí ẹ máa join groomsmen. náà báyìí máa ń ṣe a máa kúnlẹ̀ ni ọkùnrin á dọ̀bálẹ̀ obìnrin máa kúnlẹ̀ tílétílé la wá a máa di tílétílé la wá. Àdìgún mo tún fẹ́ béèrè nǹkan mi ok irú ọmọ tó máa mú fún ẹ̀yìn ìjọba ò lóye máa mọ̀ wá ẹ̀ tó bá jẹ́ ọmọ wèrè nǹkan tó máa ṣe wèrè fún ẹ. that is why tí àwọn family wa wọ́n ti kọ́ lọ mọ̀ wọ́n you understand tọ́mọ bá dẹ̀ ṣe nǹkan tí yóò dáa
wọ́n ti mọ bí wọ́n ṣe máa yọ síra bí ìgbà táwọn fẹ́ra wa náà ló ṣe máa. Adigun má sọ̀rọ̀ jù ó ní ọ̀kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó sọ yẹn sórí level tó ń bá yín ṣe ní ọ̀dọ̀ yín yẹn is called bullshit. Báwo ni mọ́mísí ẹ̀ àti pọ́písí ẹ̀ wọ́n máa bá ẹ máa wá obìnrin kan ṣáwọn ọmọ wa ẹ̀ ni ṣọmọ nǹkan tó capable láti ṣe ayé àtijọ́ ló ti máa ń ṣe irú àwọn tó bá rọ́mọ tó ṣe ọmọ ọ̀gá mi kó bá sùn fún sódà wàá mọ̀ bóyá ó lè bímọ àbí kò lè bímọ àwọn á máa wá ọmọ with due kan. respect ṣe rí even kan nǹkan tẹ́ ń sọ yìí tẹ́ bá sọ lójú mọ́mì máa bínú. Mọ́mì wo nìyẹn. I mean your mom you understand torí mo pé irú upbringing. jẹ́ kó gbọ́ your mom lẹ́nu ẹ̀. èyí akin. kọ́ tí mo fẹ́ gbọ́ nìyẹn. and that's the reason tí ó gba àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn yìí tá à ń pè ní civilization wàhálà ní civilization tá à ń sọ yìí ẹ kàn dédé pàdé ọmọ kan lójú títì ẹ dé kì í mọ́lẹ̀ ẹ là á mọ́ bóyá wárápá ti wà lára ẹ ẹ pàdé léyìí ẹ kì í mọ́lẹ̀ bóyá ọmọ tó yẹ pé máa yàwó ní ìran wọn ni before you now see our cause pé bóyá ẹ wá pàdé ẹ̀tàn ó ti di problem ó ti lóyún sínú gbogbo ẹ wá ní single mothers ara àwọn nǹkan tó ń lead sí àwọn kìíní nìyẹn you understand they will not know each other pé ẹnìkan ò ní mọ̀ ọmọ tẹ ìkànnì dédé pàdé ń jẹta ẹ kì í mọ́lẹ̀ bóyá ọ̀dẹ̀ tí wà ní bóyá táìmù tó fẹ́ lóyún lẹ́ni ẹ̀yìn dẹ̀ kọ lù ẹ ní choice pé kẹ́ fi ọmọ yẹn lọ. ó máa bì. ó máa bì. so that a tún wá di single mom lára nǹkan tá à ń sọ ní ọ̀gá mi you understand ṣe rí ìjọba ò lè ṣe gbogbo ẹ̀ àwa tá a jẹ́ aráàlú yìí a gbọ́dọ̀ máa check àwọn kankan kó tó di pé máa ṣe tẹ́ bá lọ fẹ́ yẹn sìn ẹ̀bílẹ̀ ẹ̀ drop ẹ̀ ẹ̀bílẹ̀ ẹ̀ drop ẹ̀ àwọn ọmọ tó ń mọ̀ kankan ẹ̀kọ́ yẹn kí n máa jẹ oríṣiríṣi ẹ̀ understand ẹ̀ á nídìí àti ká padà sódìs yẹn ẹ̀ understand discipline one time yẹn oyè yín ọ̀gá mi àmọ́ tó bẹ̀ láti ẹ má bínú sà mo ní kó ojú yín ti ń change. ẹ ojú mi wo ló ń change. ẹ má bínú sà ó ga sá ó lè má lọ sá. ẹ ṣú ọ̀pẹ bínú sà. Adigun máa lọ jàre. kẹ́tẹ́kẹ́tà. èyí akin èyí akin ìjọ̀gbọ̀n lé wà. àwọn ọ̀yà kéré okun ọkọ ẹ pẹ̀lẹ́ ẹlẹ́ akin pẹ̀lẹ́ ṣé ẹ̀rẹ̀ ọkú pọ̀ ọ̀pọ̀ dèpo. mo bọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbómi wá. wọ́n jẹun. aṣọ mi ni àwọn ló bá mi fọ mú wá kiri ọkọ sí. ọmọ mọ sí ni mo ti gbà á jẹ́ nǹkan fún wọn. no matter I don't want to stress you don't worry mo wá sẹ́ẹ̀. pẹ̀lẹ́ ọ̀yà mi omi lè yí. ìjẹ́ kí bílẹ̀ yìí mo sí gbogbo máa ń gbé aṣọ ìsìnkú kó wọlé. ọba tí kò kákìn. ó ti o. yàyà kó bẹ́ẹ̀ yá mú ìfàsọ sí ìlú. mi ò dúró sí Akin ṣòrí téèyàn bá wo Èkó wàhálà tó wà lẹ́kọ̀ọ́ mo mọ̀ pé tráfíkì yẹn máa pọ̀ fún yín gan ni tráfíkì yẹn máa pọ̀ ṣé kò rẹ̀ ẹ́ púpọ̀ pẹ̀lẹ́ ojú ẹ̀ dán dàbí pé kéèyàn bí ọ̀lẹ́lẹ̀ jẹ kọ́. So kí ni level education ẹ̀ tó sọ yẹn. Actually we go to see our leader of post secondary school then we proceed to university in University of Canada. Wow, so kí ni o study gangan mẹ́. Mo study English. English kí àwọn tó máa ń ṣe kíní lórí tó máa ń ka ní ṣùgbọ́n ẹni o. mascom làwọn yẹn yà kí mascom. Okay. I wanna you can as well. Yeah. I love that. Thank you. And I like your look. Àbá ẹyin ó máa yá mi o. Bá wọ̀ sí irú aṣọ mi báyìí, á máa gbá mi. Wọ́n ti máa ra àti ẹ̀fọ́ yìí. Wà á tẹ̀lé fún mi. Nígbà kí ló máa jẹ? Wọ́n sí ẹ̀kọ́ lè máa dáná ìwọ ni máa sìn. Ṣé intercontinental lè fẹ́ ni? Àbí Calabar kitchen? Àbí local dish? Ṣé o mọ láàṣepọ̀ sísè? Ohun tí ti bá sè fún yín kí n wá irú ìgbà tó dáa kí n fi sí kí n wá gánìṣẹ́ pẹ̀lú ẹran. Mo sí ẹ máa sí láìpẹ́. Mo níyàwó rí ẹ̀fọ́ ẹ̀wà kíṣìn kí lè máa júwe fún wa. Ẹ̀mùdé àkí o, àyà dáná, àjọ máa kí. ìgbẹ̀yìn ẹ̀ là ń dúró dé. Bọ́lájú àwọn fèkìtì land. Èmi ló ké sí. Headmistress tó mọyè o Èkó ló ń pè mí. Ayé rẹ̀ fẹ́ lọ́ ni. ìtò ní. Ọbẹ̀ ẹ̀ dùn.
díẹ̀ ló ṣe kókó kí ṣúgà yá. Ó ti ní ṣe ní àná. Ọmọ tí ó tún ṣúgà báyìí. Ṣúgà yẹn jẹ́ yẹn. Ṣúgà yìí dùn. Ó dùn tó tọ́. Ó dùn jọ pẹ̀lú lọ. Ìjọ kò mú kó jẹ́ gan. Ṣáàdùn jọ pẹ̀lú lọ ní. Ó dùn. Ọmọ pé mi ìdówú. Torí ìgbà tí mo ti rí ọmọlúwájú orúkọ rẹ̀, ọmọ yẹni. Mo ti nífẹ̀ẹ́ rẹ̀, ọmọ yẹni. Lẹ́yìn rẹ̀ nípa ẹ̀. Àṣàpọ̀ ni màá ṣe fún un. Ó rí oṣù kì í mú sí ní. Tèmi ni mo ké sọ alátẹ̀. Àti kì í ti ní. Ogun. Ìgbà ìtàn ọmọ kó dùn ọdún sọ́dún ní tèmi máa ń dùn. Ṣọ́bẹ̀ tèmi dùn ní. Mo jẹ́ mi bínú pé jíjẹ ò sílẹ̀. Èyí àkín. Ọmọ yẹni. Ọmọ kẹ̀lúwájú orúkọ ẹ̀ nìkan ọjọ́ mi láìkì rẹ̀. Ọmọ lè rí ayé. Yèyé Akin Èkó ló ń pè mí ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ń sọ́sọ́ náà. Ọmọ láti ṣe bẹ́ẹ̀ padà mọ́ ní. Adúgbò lọ́wọ́ Ọlọ́run láyé òun òde. Ìlú àdúgbò lọ́rẹ́ yẹn ni. Ọmọ yẹni ìyá. Ọmọ yẹni kí ló ń ṣe é? Kí ló dé? Àgbókò kí ló ṣe é tó kájú lọ báyìí? Ọkàn ìkúnlẹ̀ kiri mọ́. Ó tún wọn ọjọ́ kan fẹ́ òyòkí kọ́ ọkúnlẹ̀ kiri mọ́. Ó máa ń ṣe ọmọ yẹn gan. Ó sọ pé bí ọ̀rẹ́ náà àti ti lù ọ́ dùn. Olè dúdú pé ọlẹ́ láti mú ọlẹ́ ọmọ ní bàtà kéde wọlé lálẹ́ àná mọ́ ojú Akin sẹ́fúnrán pé Akin ṣe tó ti sọ pé ó ti wọ̀ ọ́n o ẹgbẹ́ ṣe kí ní kò sẹ́fúnrán ṣé ìgbà táwọn ẹgbẹ́ ṣe nìyẹn ṣé sílẹ̀ mọ́ ilẹ̀ ti sáré sára máa bọ̀ nínú ẹ́stéètì ilẹ̀ ti gbọ́ sẹ́fúnrán. Sí ẹ ṣe mọ́ní wọ̀ọ̀kì ni kò sí nǹkan tó pè mọ́ní sẹ́fúnrán oṣù sẹ́wà. Ọmọ yẹn ni tó dẹ̀ rí pé mo láìpẹ́ látàkùn tó ti dé. Kọ́ ọ bá wú sí mi ní oṣù àtọ̀wà ní favourite ẹ̀ máa ti ṣẹ́pọ̀ owó làbúrò abínú pa kí ṣe ṣùkọ́. Àbúrò kì í ṣe iṣu àtẹ̀wà tí mo sọ yẹn. Nǹkan tó kùnrin àtòbìnrin ṣe lọ́kọláya mójú lóru mójú. 7 round olóti rẹ̀ òun ní ìgbọ́rí ní ìrírí mi èmi ọmọ yẹn ni. Akíjì ọlẹ́rẹ̀ 7 8 ó ti yọlẹ̀ jù. Ok, kárí bẹ́ẹ̀ yọlẹ̀ bí àná ló yẹ fún ọkọ̀. Àwọn mi pé mo wà ní mi ò lò kọ́kọ́ wà ní bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ ó yẹ ká lọ bẹ́ẹ̀ mẹ́wàá tí mo lọ sẹ́mi sí 12 round. Ọgbọ́n ìjẹun èmi àtọkọ mi kàmú fẹ́ra kàmú bí mọ kàmú ṣe lódìdí ọdún méje àṣẹrẹ mẹ́wàá àṣẹrẹ méje ní sùúrù ọmọ ìjẹun dédé mi wọ mo rí pé kí tètè gbójú sókè mo rí pé òbí rẹ dàbí kọ́yẹ̀. Ọmọ kò sí kan tó ṣe mí o kò sí o. Ọlọ́run owó ọ̀nà kan gbalẹ̀ ojú rẹ̀ dẹ̀ yẹ. Ẹ̀mejì àrọ́ tí o kí ni kí ṣe kan sí o lè o ní láti bá sọ̀rọ̀ o lè gba 7 round yẹn mọ́. Akin bọ́ sọ àánú Akin mò ṣe mí o. Lúwọ̀ ọmọ ládàá Akin ṣé àlàáfíà ló jí? Ọlọ́run jẹ́ kí n jí. Ó ṣe ọ̀ ọmọ ròyìn púpọ̀ mọ́ ọ̀ka ń gbọ́. Ẹ̀wọ̀n mi ò ń jíbọ́ ni o. Ó ń jíbọ́ ṣẹlẹ̀ méje yẹn ní mo ṣe tó jù. Ó ké ní mo wà tí mo wà nígbà tí èèyàn wà kèké. Ẹ̀jẹ̀ má jẹ́ ìlọ́ra yìí. Sausage. Wọ́n lè jókòó kò sí kankan. Mo bá ń lọ ọdún bájú. Ẹ̀jẹ̀ mi ti jẹ́. Ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́tẹ́ ní ojú rẹ̀. Báwo ṣe ṣe? Wọ́n ti lè mí yọ. Wọ́n ti lè mí yọ. Kí ló fẹ́ báyìí? Kí ló ṣe? Màámi, wọ́n ti. Àti sausage. Ẹ̀jẹ̀ ti gbẹ. Ọmọ ẹ̀jẹ̀ yẹn lọ́kọ̀ mi àlàyé sókè. Àgbàdúrà. Ẹ wá ṣe ẹni kankan mú dùn mí ọmọ mi lọ. Wọ́n ẹni ẹ̀jẹ̀. Kí ló ṣe? Màámi. Orí èdè mi á ṣẹ̀lẹ̀ ní ọmọ ìlú ṣiṣẹ́ ni o. Kò bá súnmọ́ bẹ́ẹ̀ kò bá gún un. Ní ìwà tó. Bàbá kan mọ wí sí ọmọ dàbí kékeré. Wọ́n mọ ọmọ kọ́mọ ní kẹtẹrẹ. Ọmọ kọ́mọ ẹ̀ṣọ́ ọmọ gidi lára
ṣàṣẹ nínú abọ́ nínú èyí mílíkì rẹ kọ́kọ́ mú kọ́kọ́ nínú ẹlẹ́dàá mi orí ẹyẹ mi o. ẹni àgbà ṣé tó kò mú yẹ kó jẹ́ ká tún wọlé o. ní ayé tẹ̀rẹ̀ gbé. Adigun máa bọ̀ mọ́ bá ọ lè wá sílẹ̀kùn fún ẹ o mo bá kí sílẹ̀kùn fún ẹ tèmi sọ́rí Adigun. Adigun mo bá dá káàárọ̀ àlàáfíà ní ojú ẹ̀ máa kó lọ́gàá ẹ̀ báyìí. Adigun àbọ̀ yára pé ló bá gbẹdú ẹ̀ ó ní bójú ẹ̀ ṣe sáré fún ẹ̀jẹ̀ ti gbẹ lára rẹ̀ kí ilẹ̀ sí mọ́ alẹ́ ẹ̀jẹ̀ gbẹ lára rẹ̀. olóbò yìí ni aládùúgbò kan gbọ́ngì sí ni kan gbọ́ngì méje sí kí ilẹ̀ sí mọ́ lẹ́yìn ẹ̀jẹ̀ kú ọ̀dẹ̀ ti fẹ́ kọ́ bọ̀ mi. ẹ ti bá rẹ jẹ o àwọn òbí àwọn àjọba. ṣọmọ pé nígbà tí mo ní kọ́ bá mi gbé ìyẹn máa fún ọ ní 50,000 mo fún ọ ní 2,500. Ibu ẹ̀mẹ́ta bẹ̀rẹ̀ sàn owó. mo ṣàṣàn ẹ̀mí mi kan sọ 2,500 á kárí ẹ̀ ọmọ kan ṣe bẹ́ẹ̀ ṣọmọ kan lọ́mọ agbágbó kan ìmáa lé ara kiri mo rí ọmọ dáadáa ó ń jèrè iṣẹ́ rẹ torí sáìtì rẹ ni o rọra mú kọ́ rọra mọ́ gbọ̀ngàn rẹ̀ kọ́ ya jì kọ́kọ́ jì ọmú yàjẹ́ gbẹ̀sán Adigun kọ́ ọba mọ̀ gbẹ̀sán ń kọ́ ṣe kọ́mọ mi lọ́ra rẹ̀ ajẹ́ máa lè lọ́ya yọ gbẹ̀sán o ọjà gbé ọkọ̀ máa ń ṣe kọ́mọ alágbọ̀n yá ṣe pé ọ̀pọ̀ wúlò èdè rẹ̀ wúlò àwọn Bí wọ́n ṣe kọ́mọ alágbò mi wọ́ sẹ́yìn. Ẹnu ọ̀gá mọ́tò. Ọ̀gbẹ́ni tó wọ́n. ẹgbẹ́ mi ò ẹgbẹ́ mi ò wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ̀ èmi ni mo ní bílò ẹ̀yọ̀ mi. ṣe lè rí pé ẹ̀yin lè máa padà padà ẹ lọ pẹ́ ní ìjọba sí wàhálà àná mo fi sọ wọn ṣé mo bá jà ní. ṣé sọ yóò dá ní bí kò gbé ṣòkòtò sí gan. ẹlẹ́dàá ọmọ ayé ọlá kan. èyé akin ìjọgbọ́n lè Àná òsè ìgbé para, òsòn tó lè yà wá, ó máa ké àmàlà, ọṣọ́pọ̀ ó máa padà wá, tó bá tún wá kóòtù ó máa ra, ó máa pè dé wọ̀n wá, ẹ̀bà tó pẹ̀lú màlá o, ẹ̀bà òfẹ́ tó máa ra. Oh my God! Ta ló wà bẹ́ẹ̀? Ẹ rà wá. Ẹ rà wá. Ẹ rà wá. Ẹ rà wá. Bàbá ẹ wá ìyẹn ọ̀rá o. mo rí ẹ̀yin okun ìpẹ̀lẹ́ ẹ̀yin okun. ẹ pè wá. mo pè yín ìgbà kí mo rí Àdìgún sílẹ̀ kòkò yín Àdìgún wèrè náà ẹ sọ bí kì í mú ìkà ìwọ yìí ẹ kà bí í mú. ìwọ yìí. ẹwọ yìí ni ẹwọ yìí. n tẹ́ ṣàlàyé wọn ò yé wa bóyá kẹ́ ẹ sọ̀rọ̀ léè tí ó yá àwọn ẹni ọlọ́run sẹ́rí ìwọ yìí kà mú. ẹ máa sọ. Kàbírù mú ẹ dábàá ọmọbìnrin tó ọlọ́run Kàbírù ti mú kò yá wa kì í sì ṣe níjọ́ àwọn ọmọ ilé kí èwo ni Kàbírù mú. mi mọ ni kẹ̀jẹ́ Kàbírù mi bèrè Kàbírù mi Kàbírù kì í wọ́ yìí Kàbírù. Màmá àgbá kò ní ṣe ẹ ní dààmú. Àṣẹ Èdùmàrè. Ara ò sì ní ní. Àṣẹ Èdùmàrè. Ẹ dákun sẹ́ lè sọ nǹkan mi tí ó yé mi Kàbírù mú ìrìn náà. mo jẹ ṣíṣí kóhun kì mí wí. ìjọ kò bá dùn ni kò bá dùn mọ́ ni òkúùkù náà mú ìjọ ṣó ẹgbọ́n ẹ̀ ni mi mọ̀ ẹ́ rí mi rìn rí mi mọ̀ bí kì í tí bọ̀ Àdìgún náà olórí burúkú olòṣì káyé rẹ̀ ti ta orí ìké kọjá ẹ̀ bèrè
mo rí ìbéèrè yín mọ̀ mí rí rí. ẹ dákun ẹ má bínú ṣe rí Àdìgún mọ̀ wá. ẹ súnmọ́ bí. mo súnmọ́ yín kọ́rọ̀ wa lè yíra wa tọ̀ ẹ̀yin lẹ pè mí bí n bá wá ṣàlàyé kó yé yín kò ní dáa tó yàwó ọmọ yín tẹ́lẹ̀ náà a máa ṣàpọ́nlé Ọlọ́run látara yín kò sì sí gbogbo ẹ tó bá wà ń pò gígẹ̀ yẹn máa ń fún ní ìwọ títí ẹ̀ a mọ̀ pé oyè ibìkan lẹ́ẹ̀jẹ̀ ó lè jẹ́ àwọn tán máa kọ́ sálángá táwọn èèyàn ti máa su ibẹ̀ lọ́lọ́run ní kẹ́ ẹ jẹ pòlé tó rà rí yín pẹ́ múra dáadáa olóyè sálángá lẹ́ẹ̀jẹ̀ àbí kẹ́ ẹ jẹ́ ẹ lè jẹ́ ìyàwó sí àmàlù àwọn oní ọmọlanke àbáwọn oníwì báyìí ìgbà tẹ́ ń gbàdìgún ṣe pé ọmọ dáadáa làdìgún ọmọ tó sì nílé tó gbàdìgún síbi ọmọ dáadáa ni ìyún Muhammadu Akínwí àlẹ́ Akínwí Akin ó yẹ yín tọ̀ ìhà yín làwa ń gbé àwa là mọ bẹ́yìn ṣe wá a máa kì í a sì kì í. ẹ má bẹ́ẹ̀ ìmọ̀ lọ àbá torí irọ́ síbẹ̀ mo rí kì í bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ kì í tá ìga ìkúrú àbá ṣé ìrínisí bẹ́ẹ̀ òun ni ìsọnilókùúta o ìyẹn Yorùbá tún wá sọ pé ìrínisí òun ni ìsọnilọ́jọ̀ bàbá nígbà tẹ́ ẹ wò mí bí mo ṣe rò ó àwọn ọmọ mi nígbà tí mò ń ṣe graduation àwọn náà fún mi lóye yìí wọ́n fi ṣe decoration fún mi ní ṣẹ́rẹ́ lèyí oyè ìlú ni o bọ́ba jú àwọn Èkìtì láǹdé mi ní mẹ́jẹ́ bẹ́ẹ̀. ẹlẹ yà wá. èmi náà mọ̀ wọ́n ní àpọ́nlé ni ya. wọlé ẹlẹ ẹgbẹ̀lẹ́ èmi ò mọ̀ pé èèyàn ńlá báyìí ni. èèyàn ńlá mi ti sọ́tọ̀ fún yìí. abájọ tẹ ẹ tóbi gan. mo tóbi. ẹlẹ. èmi lè yá Akin èmi ni mo bí Akin ọmọ mi lákin. ẹ̀yin lẹ bí. ọmọ kékeré kọ̀ọ̀kan lè kì í gbé ọmọ mi lọ́kọ́ lè kì í gbé èmi lè yá Akin. ẹ̀yin lẹ bí wọn. èmi ni mo bí Wùnmí èmi lè yá Akin. láàrin ọmọdé sí lẹsẹ lára wàláì bí èèyàn bá ń wò yín èèyàn ní máa pẹ́ tó sóríire jáde látara yín o. àṣẹ ṣé bẹ́ẹ̀ ṣe rí iná ẹ lólóríire lẹ́gbẹ̀ẹ́ mo mẹ́ tẹ́wọ́ èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́run fún oríire tẹ́ ẹ ṣe torí téèyàn bá ń wò yín gangan ṣé mọ́tàn yín ẹ̀dá àwọn àgbà àgbẹ̀ nígbà tó yẹ kó rí ìbẹ̀lẹ̀ joyè sí àmọ́ nígbà tó yẹ kó yé ìlú lẹ́jẹ́ tẹ wá níjọ́ tẹ̀ ń ṣe gradation làwọn ọmọ yín fún yín àwọn ọmọdé wà ní mọ́ni àwọn náà máa fún wọn tẹ̀sùbà àmọ́ tẹ̀sùbà kọ́ lélẹ̀ èlé dún àwọn pàpà ó jọ pẹ̀lẹ́ ẹsẹ̀ fa mọ̀. ìbéèrè ni màdá inú wọn mo fẹ́ kí n kó pọ̀ bí ṣe yọláyà yóò lè mọ́ dáa ẹ̀dẹ̀ ṣe jà èmi bẹ́ẹ̀ lọ kí n àsìkò oníbẹ̀ tó ẹtẹ́wọ́. yóò yẹ mo má dùn ara ẹ dání àbá mo ti rí i káàbọ̀ ṣèbúlẹ̀ náà la jẹ́ agbé adàbọ̀ èèyàn kú o ọlọ́run jẹ́ kára rí yá o àjọ mójúra kankan. ẹ dàgbà ẹ má bínú ṣé òkèlè lẹ́fẹ́ rò ní àbí ìrẹsì lẹ́fẹ́ sí. ẹ níyàwó ńlé ni. kò sí ládùúgbò lásìkò yìí. ibo náà lọ. èmi ọ̀sẹ̀ gbé wa ní mọ̀ lọ ní ọdún. ṣé ẹ mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ ló wà lọ́rùn mi ò nífa ni ṣé ẹ máa ń jẹbọ ni àfà àlẹ́bọ ni yín ni. ẹ bẹ́ẹ̀ ṣe kùrì bá lò. òye mi ṣé àjẹbọ. kò sí wàhálà. ṣé àjẹ. bẹ́ẹ̀ bá ṣe tán ẹ sọ fún àwọn Ọlọ́run ní ibi tán wà. ṣẹlẹ́bọ. Àdìgún Ọlọ́run yóò dáa fún ọ ẹ ń ká Àdìgún gbé wa. Àdìgún àwọn fẹ́ jẹbọ ẹfẹ́ ìṣòlùwọ́. lọ́jọ́ lágbàgà. ada a tún máa yí ẹ pẹ̀lẹ́. ó dà mí lọ ṣebí lè làjọ gbé. ẹyẹ má bẹ̀rẹ̀ yín máa bí Àdìgún. kò sí wàhálà. ẹ bọ̀ ó jèrè ọ̀rọ̀ gbé lára mi ọ̀rọ̀ mẹ́ta kókó mẹ́ta mo fún kókó mẹ́ta ó wí mọ́jọ kékólẹ̀ èmi ní sàmàrà ẹbí mi nínú. orí rẹ̀ yàn ṣe àjẹ́ mi yọ̀bẹ tí ọ orí rẹ̀ burú ní Àdìgún o máa rí mi tán òótọ́ wèrè Àdìgún wa máa kún yá ẹkún sáàbẹ tí dùn ọ ni ọyá gbé kó akún. ẹ̀dùn láti bo. ẹ jẹ́ ká wọlé já èkẹ́sì. ẹ̀gbọ́n yín. ẹ sílẹ̀kùn láti ẹ̀kọ́ wọlé náà. kàlà àwọn ilé ìbáyìí. ẹ ó dùn ẹ ṣe sùúrù bó lẹ ń lọ kí máa ń gbé báàgì tálẹ̀ béèrè. ilé ẹ̀gbọ́n wa làwà ìwé ní tálá béèrè. ẹ̀gbọ́n yín. bóyá next building lẹ ń lọ ẹ̀gbọ́n yín báwo tálẹ̀ ẹ̀gbọ́n yín. ìgbà lẹ́yìn gba uniform tẹ̀sán fún wa. tálẹ̀ ẹ̀gbọ́n yín. Akin tálọ̀gá tí. Akin.
ẹ báwo lẹ jẹ́ sí Akin. èwo ni question bá la ṣe jẹ́ aláwa sílé ẹ̀gbọ́n wa ẹni ẹtún bèbè ta bá la ṣe jẹ́ sí wọn. àǹtí mi tẹ̀ dúró náà nígbà tí wọ́n á sọ náà ṣáájú olóṣó lójú yín ni. I wonder. àwọn tó ń gbé wọlé tó ń gbé bọ́tà ni. tẹ́ bá jẹ́ olóṣó lè jọ lájẹ tẹ́ bá fẹ́ lọ ó dà pé bẹ́ẹ̀ lẹ́ ń lọ ẹ understand. ọ̀gá kí ló ṣẹlẹ̀ bọ̀dá kí ló dé aláwa sílé ẹ̀gbọ́n ẹ ló bá wa pè wọ́n jẹ́ àbúrò mi já wọlé jà. wá ṣe sùúrù má sọ di wọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀. Oh God! ṣé bẹ́ẹ̀ lọ́nú ẹ̀mí ní kí ló ṣe lè bá ẹ wá ṣé mọ́mì náà ló bí ẹ̀yin náà àbí kí nìkan tó ṣẹlẹ̀ báyìí. àwọn ni wọ́n bí wa ẹ jọ̀ọ́. Hey, Ọlọ́run tó tó ẹ o ṣé pé nǹkan tó da náà lè tara mọ́mì jáde. Ẹ wá sorry mọ́mì kan mọ̀ bá rí ẹ mọ̀ tó ṣe pé ẹ jẹ́ kí mi lọ bá yín pé mọ́mì wà bọ̀ ẹ má lose guide o ẹ ti gbọ́ tẹ́ bá fi lè kọjá nígbà. kí lè lè báyìí kí lè lè. ìjọ̀gbọ̀n lé wàhálà dé o rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyí Akin tí mo bá ròde. Àfíjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyí Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó. Tó ń bùgá onílé. Tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ gẹ́yàn wọṣẹ́. kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o ojú rí àkóbí o ní àṣìrìn o kéteré po ni mo kí o ọ́ tèdògbà igi rẹ ni àmútìyẹ̀kùnrin